kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní sílé tó kó gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire fún ẹ̀yin tó bá ṣe ń bá mi pàdé orúkọ mi ò yí padà orúkọ mi ní Adéọlá Mighty gbogbo ẹ̀yin náà lè rí fọ́nrán tó wà lẹ́gbẹ̀ẹ́ fídíò mi yìí ẹ̀yin náà rí bó ṣe ń sáfù àwọn bandits tó ń sáfù wọn lépo tó ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rí tákà tó wá ṣe rí bandits wọn ò kì í ṣàlejò àwọn tó mọ̀ wọn dáadáa ń bẹ o afẹ́kẹ́ iṣẹ́ lérí wọn o àwọn kan wọ́n gbé pọ̀ wá fún wọn o inú ọ̀gbẹ́ tó wà àwọn kan wọ́n fún wọn lóúnjẹ o àwọn kan wọ́n sá fún wọn lómi bọ́ ṣe mú mi o epo wọn tún gbé wá sí i ẹni ṣáà ìbọn ṣe ń gbé pọ̀ wá fún wọn àdéhùn sọ láti jọ yìí pé Gumi ẹ wà kí sọ̀rọ̀ Gumi but Gumi nìkan kọ́ tákẹ́gbó tó wọ ọbẹ̀ yìí náà àwọn kan wọ́n sá ń gbé pọ̀ lọ fún wọn àwọn kan wọ́n supply wọn lọ́ta àwọn kan wọ́n supply bullet àwọn kan wọ́n supply wọn lómi àwọn kan ni wọ́n sì supply wọn lóúnjẹ wá nǹkan sí sọ̀rọ̀ wọn bàbá president Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdé ọlọ́run jẹ́ kẹ́rì ṣe o kò ní dorí ìbàjẹ́ o torí àtìpìlẹ̀ àrí pé ẹ sì ní ọkàn àti ṣe ẹ lọ́kàn àti ṣe èmi ò dẹ̀ expect kíákíá torí ẹ sì magician ẹ̀ ṣó ń dán ànẹ́dẹ̀ kọ́ ni Nàìjíríà bàjẹ́ ànẹ́kọ́ ni Nàìjíríà bàjẹ́ ó ti ń bàjẹ́ tipẹ́tipẹ́ bọ̀ wá nǹkan tó bá ti tí ó bá dẹ̀ da ó máa ń take time ó máa ń take a lot of time kódà kóńdé ó dé Nàìjíríà kò lè rí iṣẹ́ kan kò lè rí iṣẹ́ lọ́dún mẹ́rin díẹ̀ ìsìn in terms of our currency wa ti wọ́n available díẹ̀ ìsìn a lot of things ti wálẹ̀ ìsìn price machine ti wálẹ̀ price a lot of things ti wálẹ̀ epo ló gẹ̀bà ṣe lórí ẹ̀kọ́ lóúnjẹ kóhun náà wálẹ̀ but nípa bandits yìí a mọ̀ pé kò sí àwọn politician ẹgbẹ́ yín kan tó jẹ́ ẹgbẹ́ alátakò àwọn náà nífẹ̀ẹ́ kẹ́ rí ṣe tó mo ti máa ń sọ ọmọ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ politics ni òṣèlú ni àwọn kan bẹ tó yẹ pé wọ́n máa wọ pé ó ṣẹlẹ̀ kí láwọn fẹ́ fi campaign àwọn náà fẹ́ campaign nǹkan kan làwọn ẹ̀dẹ̀ máa wá tó máa fi campaign ìsìn wọ́n ti form ẹ̀ wọ́n ti ṣe everything ìsìn kan tí wọ́n fi campaign against Tinubu báyìí doli eléyìí ti pé ìsìn kan tí wọ́n fi campaign but gẹ́gẹ́ bí èmi àsọmọ Nàìjíríà kágbé kọ́kọ́ gbé ti Yorùbá sẹ́gbẹ̀ẹ́ kan náà àsọmọ Nàìjíríà tẹ́mi rí kí àsìkò election tó tí bàbá president Bọ́lá Ahmed Tinubu bá fi lè gbìyànjú solve insecurity issue yìí ìmá sì tún dìbò fún second time ìmá tún vote fún second time because ẹ wo bí nǹkan ṣe wọ́n gbà kan rice american rice sẹ̀mọ́ american sẹ̀mọ́ flour american flour ìmìíràn ṣe pé àbáyá òdú ni mí nǹkan tí mo ń rà daily ni gbèdé price ti drop price oúnjẹ drop soya beans price drop everything price drop epo nìkan ló kù kẹ́ bá rí ṣe so ohun tó bá fà mú ike insecurity tó jẹ́ pé òun nìkan náà ni nǹkan tó bẹyàn àjàwó yín jẹ́ insecurity tẹ́ bá fi lè rí soft before 2027 I'm going to vote you again but afẹ́kẹ́ wà nǹkan ṣe sí àwọn kìíní yìí ẹ máa wò pé torí òṣèlú àbí torí pé northerners ni wọ́n ẹ ṣe nǹkan tó bá tọ́ lérí wọn tọ́lọ́ bá lẹ́ wọlé sẹ́kọ̀tà ẹ wọlé without northerners ẹ̀sùn tó bá tọ́ lérí wọn ẹ arrest wọn àwọn kan supply wọn lépo àwọn kan supply wọn lóúnjẹ àwọn kan supply wọn lómi àwọn kan supply ní everything tó need àwọn kan supply wọn bullets it's not done like that wọ́n waste a lot of people ṣé àwọn ọ̀dọ́ tó bọ̀ right ni wọ́n right now but nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ti wà bias wọn ní Christian kan wọn pa wọ́n nípa mùsùlùmí náà but àwọn ọmọ mi tí wọ́n ti rí títí wọn ó lè pọ̀ jura wọn lọ because expect pé state tí bá jẹ́ pé Christian dominate kí Christian máa